ó mà ṣe o, bàbá tó bí mẹ́ta lára àwọn akẹ́kọ̀ọ́ Katoliiki táwọn Agbebọn kò ti jáde láyé o. Alága àjọ àwọn onígbàgbọ́ ní apá àríwá orílẹ̀-èdè yìí àti olúùlú ilẹ̀ yìí ní Àbújá ẹni ọ̀wọ̀ John Ayab ti sọ pé bàbá tó bí àwọn ọmọ mẹ́ta lára àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé ní St. Mary's Catholic School nípínlẹ̀ Niger ti gbẹ́mìí mì nítorí ìpayà. Nígbà tó ń sọ̀rọ̀ lórí tẹlifíṣàn Arise ní ọjọ́ Ìṣẹ́gun Túsídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí, Ayab ṣàpèjúwe ipò tí àwọn tí wọ́n jí ọmọ wọn gbé wà nípínlẹ̀ Niger, Kebbi àti Kwara wà lọ́wọ́lọ́wọ́. Ó ní arákùnrin tó kú ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Anthony ní ìbẹ̀rùbojo wọ̀ lára nítorí ìpayà sísọ àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta nù sọ́wọ́ àwọn Agbébọn. Ó sọ síwájú pé nígbà mìíràn àwọn ọmọ orílẹ̀-èdè yìí rò pé kò sí ìwà ọpọlọ nínú kí a sọ bí nǹkan ṣe jẹ́. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé nígbà tí òun bá àlùfáà ìjọ St. Mary's Catholic Church sọ̀rọ̀, ó ní àlùfáà òun sọ pé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ èyí tó bà gbogbo àwọn lọ́kàn jẹ́ gidigidi. Ó ní tàbá wò finifini ètò ààbò orílẹ̀-èdè yìí kù díẹ̀ káàtó látàrí bí kò ṣe sí ọ̀pọ̀ àwọn ọmọ ológun ilẹ̀ yìí ní ibùdó tó yẹ kí wọ́n wà.